ẹ̀yin tí a kéde ọba Solomon tún ti padà ọba Solomon tí mo mọ̀ tẹ́lẹ̀ ó nímọ̀ ẹja gbọ́n nǹkan tó sọ nínú fídíò yìí. gbogbo àfìgbà tí religion sọ wá dọ́ máa lè ọ̀rọ̀ yẹn bó ṣe rí létí mi ni wípé ó dàbí ìgbà tó jẹ́ wípé kí ènìyàn kó máa sọ wípé bàbá oníbàbá dájú bàbá òun lọ bó ṣe rí létí mi nìyẹn. Muhammadu tí o mọ̀ ẹ́ rí tí o fámìlì ẹ ọba ìlú ẹ torí ti tọrọ kọ́bọ̀ torí ń gbà nínú ẹ̀sìn yẹn wo dẹ̀ deny heritage yẹ. sẹ́rí bẹ́ẹ̀ sì ṣe báyé wa jẹ́. Olúwa mo dúpẹ́ o Ọ̀rúnmìlà mo dúpẹ́ o Ọbàtálá mo dúpẹ́ o tí ẹ tètè ta mí jí mo ti jí láti 2021 ẹ ò gbẹ́sìn lórí tó mi tẹ́lẹ̀ o. ìgbà tí mo jí láyé mi yí padà. ìwọ tó bá jẹ́ ẹrú ẹ̀sìn tó bá fi ara ẹ sí abẹ́ ẹ̀sìn wo máa ṣẹrú kó ni kò sí orúkọ tó jẹ́ ju ẹrú ọpọlọ ẹ ò dẹ̀ lè ṣiṣẹ́. ìgbà tí mo gbọ́rọ̀ yẹn àwọn arábìnrin rẹ́dà ti pa èèyàn tó ti Muhammadu àwọn arábìnrin rẹ́dà ti pa èèyàn tó ti bàbá olé bàbá o. ìwọ ọmọ Yorùbá ẹ tí ẹ mélòó ní next week mo máa ṣe ìsọjí ní ṣọ́ọ̀ṣì mi. lẹ́yìn tá a bá parí ìsọjí yẹn gbogbo àwọn olówó tó wà níbẹ̀ mo ń kó wọn lọ gbogbo àwọn olówó tó bá wá síbẹ̀ lẹ́yìn tá a bá parí ìsọjí tán mo ń kó wọn lọ síjọ ọmọlúwàbí kan lọ gba ifá. wo gbọ́rú ẹ̀ rí pósítà ẹ ti jáde mo máa post ẹ láàárọ̀ la ẹ máa gbọ́ déètì tá a fẹ́ bẹ̀rẹ̀ program yẹn ìsọjí yẹn. a fẹ́ ṣe revival àkórí revival yẹn ni wípé ìwọ yóò mọ òtítọ́ yóò sọ ẹ́ di òmìnira. ẹ ò mọ òtítọ́ ló fà tẹ́ fi ń ṣe ẹrú. a fẹ́ sọ àwọn àṣírí fún àwọn ènìyàn lẹ́yìn tá a bá sọ àṣírí fún ẹ tá a wá gbé ẹ lọ síjọ ọmọlúwàbí kó lọ gba ifá kó lọ yẹ ayé ẹ wò má yẹ kí pásítọ̀ máa tàn ẹ́. ta ló sọ fún ẹ pé pásítọ̀ gba Ọlọ́run gbọ́? tí pásítọ̀ bá gba Ọlọ́run gbọ́ ni kò ní fún ẹ ní góyà ọ̀yẹ̀lì kó lọ pe sójà kó a máa sọ òun pẹ̀lú AK-47. tí pásítọ̀ bá gba Ọlọ́run gbọ́ kò ní ní bodyguard. àwọn wòlíì ìgbàanì aláùdà ó gbọ́ ẹni tó ń pè ní Èlísà nínú Bíbélì ni nígbà tó ń lọ àwọn ọmọ léje kan jáde wá wọ́n ní bàbá apárí gòkè lọ ó ní tèmi bá jẹ́ ènìyàn Ọlọ́run ó ní kí kìnìún kí bíárì jáde wá láti inú igbó kó ya wọ́n jẹ ṣé ìyẹn ló need security ṣé ìyẹn ni kidnapper fẹ́ lọ gbé. àwọn pásítọ̀ yóò mọ Ọlọ́run wọ́n kàn fọ́nbù ni wọ́n fi ń ṣe business ni they don't know God. ẹ lọ dira yín lámùrè má jẹ́ kí ayé lò ẹ́ mọ́gbà. ẹni pásítọ̀ tó bá ti ń lo bodyguard tí ọlọ́pàá ti ń secure tí sójà ti ń secure. ṣé rí ọ̀rọ̀ tí ọba Solomon sọ nínú fídíò yìí èmi àti brọ́dà kan ti jọ sọ láàárẹ̀ láì mọ̀ wípé ọba Solomon máa tún sọ̀rọ̀ yàbó ti sọ tẹ́lẹ̀ mi ò mọ̀ gbà tí ọba Solomon sọ tiẹ̀ ẹni yìí ẹ wo ẹjọ́ ẹ máa ka ṣáàtì mi àtẹni lórí TikTok. ṣé rí òótọ́ òun yàtọ̀ irọ́ ló máa ń yàtọ̀. èmi ò kàwé ọba Solomon náà dẹ̀ kàwé but nǹkan táwọn ọ̀jọ̀gbọ́n bá sọ máa ń fara pẹ́ra wọn. ẹ wo inú ṣáàtì yìí ẹ wò ó bá ṣe jọ jẹ́ Yorùbá ètò o ò lè gbé bàbá tó bí ẹ wá bá mi kó sọ pé bàbá ẹ dájú bàbá tó mi a máa jọ kú síbẹ̀ ni. tọ́kílẹ̀sì wípé o ò tẹ̀ wá gbé bàbá ẹ wá bá mi ó wá jẹ́ ẹni ẹlẹ́ni tó mọ̀ ẹ́ rí ló wá fẹ́ wá gbé wá bá bàbá tó bí mi mọ́lé you dey craze. tó àjẹjẹ wípé bàbá ẹ ló gbé wá sí máa rò pé bàbá ẹ ṣe ẹ́ láǹfààní èmi ò sọ ọmọ àlè tó ń fọwọ́ sí ju ilé bàbá ẹ̀
èmi kọ́ mi ò fẹ́ mọ̀ kan tí ànábì ṣe. Ànábì is great, mi ò bá yín sọ pé kò great, is a great man. Kó tẹ̀ jẹ́ wípé agboolé wa nìkan ló ti mọ bàbá tèmi lágbàáyé yìí, he is still great in my life. Kò ń ṣe by popularity, kò ń ṣe bàbá ṣẹ́rí nǹkan lè rí tánṣó kó ní iyebíye lójú ẹni tó ní ju kí nǹkan rí gbùrù kó má ní iyebíye lọ. Ṣóyè yìí, so bàbá tèmi mi ò fẹ́ mọ ẹni tẹ́ fẹ́ gbé wá lágbàáyé o, mi ò lè sọ títí yín o. Tí ànábì bá dájú bàbá ẹ lọ òun ni kò sọ, bọ̀ tẹ́ bá ti ń sọ̀rọ̀ títí yín ni kẹ́ máa sọ, ẹ má sọ ti ẹlòmíì. Bàbá tèmi òun ló dájú lágbàáyé. Ṣóyè ó tún wá pè mí, ṣóyè adẹ̀lẹ̀ wá lọ síta o, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kẹ́ jẹ́ mùsùlùmí o, ó pè mí kí n rí bàbá tó bí ẹ̀yin yìí kí n lọ fi yan gàn nílẹ̀ Saudi Arabia, bọ̀ kí èmi o kí wọ́n máa báyìí lọ máa gbé ànábì ga nílùú wọn àbí nílẹ̀ tèmi. Gbà tó yẹ pé bó ti kan ọ̀tún lórí tèmi, ọmọ àlè ló máa wùwà bẹ́ẹ̀, èmi ò kẹ́ ń ṣe ọmọ àlè, mi ò tó fọwọ́ sí ju ilé bàbá ẹ̀. Ẹ̀yin tákéde akéde tún lọ nìyẹn o.